A tún kí wa lórí ìkànnì aláyọ̀ tá a wà yìí. Arólé baba 1010 TV2 a tún ti bọ́ sí ìgboro báyìí níbi tí a ti ń ṣe àwárí àwọn fọ́nrán kọ̀ọ̀kan tí ó ní ṣe pẹ̀lú ìyanṣẹ́lódì tó wáyé lénìí tó bẹ̀rẹ̀ lénìí nípa àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ní ilẹ̀ yìí. Ibi tẹ́ ń wò yìí ibẹ̀ ni àwọn pápákọ̀ òfurufú tó jẹ́ ti àpapọ̀ gbajúgbajà àti ti ẹsẹ̀ kùkú ìyún local airport àti international airport káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìpínlẹ̀ Èkó oníbi tá a wà yìí a tún ṣe bẹ́ẹ̀ dé ìlú Àbújá níbi tí àwọn tí wọ́n fẹ́ gun pápákọ̀ òfurufú wọ́n fẹ́ gun ọkọ̀ òfurufú lọ sí ìrìn àjò tí wọ́n ti ń gba padà sílé látàrí ìyanṣẹ́lódì èyí tó bẹ̀rẹ̀ lénìí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ kéde rẹ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé ìròyìn tá a mú wá òun náà ni pé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìjọba àpapọ̀ kò ní ó ṣe bẹ́ẹ̀ tí ọ̀fọ̀n tọ̀ sí gbẹ̀gìrì táwọn méjèèjì ò sì tí ì fi orí oko sọ́ọ̀dúnrún nípa àfikún owó àwọn òṣìṣẹ́ èyí tí ó fa ìyanṣẹ́lódì tí wọ́n gùn lé tó bẹ̀rẹ̀ ní òwúrọ̀ ní ti ń ṣe ọjọ́ kẹta oṣù karùn-ún oṣù kẹfà ọjọ́ ajé Monday tá a wà yìí. Bó ṣe ń lọ náà lẹ́rìí gbogbo ẹni tí ó bá fẹ́ ṣe ìrìn àjò kan àbí kejì pẹ̀lú ọkọ̀ òfurufú ní kí wọ́n ṣe sùúrù wọ́n padà sílé náà torí ìyanṣẹ́lódì náà ó ti ń ṣe bẹ́ẹ̀ tí ó ti ń kan àwọn ènìyàn ní ibi tí wọ́n wà hùn. Àwọn ìjọba àpapọ̀ ni wọ́n sọ wípé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà 60,000 naira ó ní àwọn fẹ́ fi kalẹ̀ gẹ́gẹ́ bí agbára àwọn fún ẹ̀kúnwó owó oṣù àwọn òṣìṣẹ́. Ṣùgbọ́n táwọn ẹgbẹ́ òṣìṣẹ́ náà lábẹ́ ẹni tó jẹ́ aláṣẹ àti olùdarí wọn ààrẹ ẹgbẹ́ náà Joy Ajaero tí ó sọ wípé àwọn ò gbà àwọn ò fi ara mọ́ wọ́n sì ń fa ọ̀rọ̀ náà láti bí oṣù kan sẹ́yìn báyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ èyí tó já sí pé àbáyọrí rẹ̀ kò ní ó yọrí sí ìyanṣẹ́lódì tó bẹ̀rẹ̀ ní èyí tí ẹ̀ ń wò ní ojú móhùnmáwòrán yìí. Ojú pápákọ̀ òfurufú náà ti géètì máwọn èèyàn síta yìí pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kò sí tó rìn àjò. Bẹ́ẹ̀ làwọn ilé ìwé ilé ìfowópamọ́ ilé ẹjọ́ tó jẹ́ tìjọba àpapọ̀ ilé ìwé ìjọba ilé ìfowópamọ́ àti ilé ìwòsàn tìjọba gbogbo wọn ni wọ́n ti kó gbá wọlé lọ́jọ́ tèmi tí wọ́n ti fi ṣẹlẹ̀. Bó ṣe lọ náà ni a tún máa ṣe àwárí àti máa jẹ́ kẹ́ ẹ mọ̀ bó ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìyanṣẹ́lódì èyí tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ gùn lé tó bẹ̀rẹ̀ láàárọ̀ yìí. Ẹ bá wa fi ìrònú àti ìgbàgbọ́ tiyín náà nínú orílẹ̀-èdè Nàìjíríà kẹ́ ẹ fi sínú comment section wa kí àwa náà lè mọ ibi tí ó kù sí. Ẹ ṣé ẹ kú ìfojúlóúnjẹ a tún máa padà kàn sí yín láìpẹ́.